so ẹ má bínú mo fẹ́ kí fídíò yìí mo fẹ́ kó ní two ni so one ènìyàn mo fẹ́ continue lórí bíbá yìí. So now olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ wọn ò bá Ìbà Gani Adams composition. Gbogbo àwa tá ń support Ìbà Gani Adams gbogbo wa náà láti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ipe Ìbà Gani Adams ò ṣe nǹkan tó lè mórí wa wú nígbà tí gbogbo àwọn èèyàn jáde tẹ́lómi ń pe lẹ́nu ọmọ Portable dìdìrín ọmọ ẹlẹ́nu ọmọ owó máa gbọ̀n yẹn ó sọ pé ọdẹ tí ṣe fẹ́ lọ pa kinní kan ní tó ń wẹnu gbó tó fẹ́ lọ pa ẹran ní àbí náà rí yẹn ó kàn sọ̀rọ̀ yẹn bálabàla mo kàn rẹ́rìn-ín but nǹkan tí mo fẹ́ ká mọ̀ ní wípé nílẹ̀ Yorùbá lẹ́ni tá a wà yìí gbogbo wa ní àárí aspect Ìbà Gani Adams gbogbo wa láàrí àǹfààní wọn láàrí ìwúlò wọn. Now ìlara pé ọmọ yìí ò lè tó mi ó kéré sí mi mo ti wà nínú ọdún yìí tipẹ́ èmi ló yẹ kí n gorí ìyẹn ìlara yẹn náà ló mú ọ́díò tí Ìbà Gani Adams release nígbà yẹn nípa olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ ìlara yẹn ló bí tí túmọ̀ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde tẹ̀ ń support Ìbà Gani Adams ẹ̀yin náà gbégbèsè ẹ̀ tó tangible bẹ́ẹ̀ bá ń sọ pé ó tẹ́ bá ń pe olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ ní content creator ẹ̀yin náà ti ẹ̀ create nǹkan kan ẹ̀yin ọmọ Ìbà Gani Adams ẹ create nǹkan kan bàbá Ìbà Gani Adams ààrẹ o olóògùn ọ̀fẹ́ wà bá ṣe máa ń kí yín sà ẹ̀yin náà create nǹkan kan ẹ ṣe nǹkan òwúrí kan tó lè Sunday Igboho ṣàbá ń wọnú gbó tó sọ pé àwọn ṣàfẹ́ ṣiṣẹ́ takuntakun bàbá yẹn ń ṣiṣẹ́ ìwúrí ni ló fi ń dàbí pé gbogbo ẹnikẹ́ni tó bá jáde fólóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ lẹ́nu àwọn èèyàn ń àtáàkì wọn àwọn èèyàn ń gbé wọn ṣépè ọlá pé wọ́n rí iṣẹ́ tí wọ́n ṣe ni o ọlá wípé wọ́n ṣe kí ni wọ́n rí iṣẹ́ tí olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ ṣe òun ló jẹ́ káwọn èèyàn ń dàbí pé àwọn èèyàn ń support wọn àwọn èèyàn ń side wọn ó dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ni kò dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ó ń fẹ́ lọ pa ẹran nu gbó ni kò gbó lọ ẹ̀yin náà ti ẹ̀ pa kan ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bẹ́ẹ̀ yóò bá lè dúró sẹ́gbẹ̀ẹ́ gbó ẹ̀yin náà perform something ẹ ṣe nǹkan kan nígbà tí mò ń sọ̀rọ̀ fún àfáà kílókò àfáà Fúlàní tí mo ṣe ní Bùrùjí tí mo ṣe fídíò fún jù ní ìmọ̀ràn tí mo fún wọn náà ni wípé sáà aláyé ẹ̀yin náà ẹ ṣe something ẹ ṣe nǹkan tẹ máa sọ pé Fúlàní kọ́ ní àwọn tó kì í ṣe gbogbo Fúlàní kí nìkan ẹ̀yin náà prove fún ẹ jẹ́ ká rí akitiyan tí náà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tí ń jẹ ẹ̀ ń mu nílẹ̀ Yorùbá ẹ̀ ń jẹ ẹ̀ níláàrí ẹ̀ ń ṣe gbogbo nǹkan ẹ̀ bímọ síbẹ̀ fẹ́yàwó síbẹ̀ ogun dẹ̀ wọlé tọ̀ wá àwọn tí wọ́n dẹ̀ ń bá wa jagun yìí ìran baba ńlá yìí náà ni wọ́n ẹ̀dẹ̀ ń claim pé ẹ̀ mọ́ pàṣẹ ẹ̀ sí pé àwọn ṣe Fúlàní ni wọ́n torí mo gbá research lọ́wọ́ obìnrin Fúlàní kan tó máa ń wá ń ta nínú fún mi àṣàwọn náà tiẹ̀ máa ń rí fídíò yẹn ká àwọn fídíò nǹkan tó ṣẹlẹ̀ lórí mídíà ni mo wá ń sọ fún pé ẹ̀rù ń bà mí láti máa mu nínú tó ń tà wá fún mi gan ọ̀rọ̀ yìí nìyẹn o ó ní kí ló dé mu ní ẹ̀yin Fúlàní lẹ̀ ń pa wá ó ní ọ̀rá ó ní pàwọn gan ṣe rí gbogbo àwọn fídíò yẹn lórí mídíà ó lẹ́rù ń bà àwọn gan kan àwọn ò balẹ̀ ó wá ń ṣàlàyé fún mi wípé àwọn Fúlàní àwọn kó oríṣiríṣi ipe bí irú bí Nàìjíríà ṣe wà ẹ̀tọ́ kó oríṣiríṣi èdè ló wà irú ilẹ̀ Yorùbá sìn káńpé ilẹ̀ Yorùbá nínú ilẹ̀ Yorùbá sìn aníjẹ̀bú tó yẹ sí pé èdè wọn jọmọ́ èdè wọn Yorùbá ni but Yorùbá wọn ìgẹ́ta síbí àtúntò àwọn míì náà tó tún jẹ́ pé the same Ogun State tó yẹ pé but èdè wọn ó yàtọ̀ síra wọn ó ní ṣé mo lè believe pé àwọn Fúlàní àwọn tó ń jẹ́ bandits yẹn àwọn Fúlàní Chad àwọn Fúlàní Ghana àwọn Fúlàní bolótùpé náà ó dá ọkọ̀ yẹn pé àwọn Fúlàní Benin nǹkankan pé àwọn Fúlàní ọ̀nà Libya ti ń jẹ́ pé àwọn Fúlàní bẹ̀ pé kì í ṣe Fúlàní ti àwọn táwọn jẹ́ Fúlàní pé Abẹ́òkúta táwọn wà yìí pé
gbà tí wàhálà ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho Ṣàwọn ọmọdé ẹmọ nígbà kan tọrọ pa àwọn pọ̀ pẹ̀lú Fúlàní òun ló mú àwọn sáwá sábẹ́òkúta àwọn gan ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ táwọn báwọn olórí mídíà ẹ̀rú máa ń bá àwọn kan òun balẹ̀ ipò òun wo fídíò kan lánàá tí ọmọ Fúlàní kan jáde tó ń sọ̀rọ̀ sólóyè ó ní ṣé mo rí fọmọ ọmọ Fúlàní yẹn pé kì í ṣe gbogbo àwọn Fúlàní náà àwọn jọ gbé dé ara wọn ipò òun ní àwọn tó yẹ kí wọ́n pe àwọn ní Fúlàní tó yẹ pé tóun bá sọ èdè wọn ní gbọ́ tòun òun náà ní gbọ́ tí wọ́n yé but nǹkan tó máa ń sábà pa àwọn pọ̀ jù ni pé tó bá ti lè gbọ́ Haúsá sọ Haúsá náà máa ń padà di fi sọ̀rọ̀ láàrin ara wọn tó ń túmọ̀ sí pé kì í ṣe gbogbo Fúlàní ló wà nídìí wàhálà yẹn pé àwọn Fúlàní kan ni ó ní Fúlàní ni wọ́n àwọn Fúlàní ibì kan kì í ṣe Fúlàní táwọn ń gbé pẹ̀lú Yorùbá kì í ṣe Fúlàní táwọn ti wà pẹ̀lú àwọn Yorùbá táwọn bímọ sílẹ̀ yìí táwọn lọ́kọ sílẹ̀ Yorùbá táwọn bímọ sílẹ̀ Yorùbá táwọn kọ́lé sílẹ̀ táwọn rí pé kì í ṣe Fúlàní táwọn but àwọn pípì yẹn náà Fúlàní ni wọ́n bọ̀ kì í ṣe Fúlàní táwa àárín àwa Yorùbá àwọn Fúlàní cháàjì yẹn ni gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n máa yẹn ṣe fún mi lẹ́nu àmọ́ ìmọ̀ràn tí mo fún mi Bùrújì gbà yẹn ni pé ó kí ẹ̀yin náà ẹ perform ẹ ṣe nǹkan tó ń jọjú ẹ ṣe tuntun kẹ́ ẹ fi lè prove pé ẹ̀kan kì í ṣara yín mo lè challenge mi Bùrújì nínú fídíò yẹn pé látijọ́ tí ẹ ti sọ pé ẹ̀mí tẹ́ ẹ ti ń pariwo sí pé kì í ṣẹ̀yìn yìí láti ìgbà yẹn àárín Fúlàní òun bandits rí Fúlàní ò tú àṣírí bandits rí àbí Fúlàní ò gbóǹdò pé bí àwọn tiẹ̀ fẹ́ gbèjà lẹ̀ Yorùbá káwọn náà fi challenge ogun yìí ni mo fi sọ fún wọn pé kì í ṣọ̀rọ̀ ọjà ẹ̀yin náà perform ẹ ṣe tuntun ẹ jẹ́ ká rí àwọn ìgbésẹ̀ tó tó àtàǹjẹ́bù látọ̀dọ̀ tí iná so gbọ́dọ̀ kí tún yà lọ sórí ọ̀rọ̀ ẹni pé Ìbà Gani Adams bàbá wa lẹ jẹ́ nílẹ̀ Yorùbá ẹ kì í ṣe ẹni tó yẹ ká máa yájú sí àmọ́ bí tá a rò pé ó yẹ ká ti bá yín a ò bá yín bẹ̀ ìyẹn ló jẹ́ bànújẹ́ ọkàn fún wa tí gbogbo wa fi ń para yìí tó bá yẹ pé ẹ̀yin náà ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni ó dá mi lójú pé anybody ò ní sọ̀rọ̀ òdì sí yín bàbá wa Gani Adams mo fẹ́ gbàṣẹ wọn fún mi láṣẹ ìjọba ò fún mi láṣẹ àṣẹ tẹ̀ ń béèrè yẹn bàbá wọn ò lè fún yín ìwé tẹ́ fẹ́ kí president sáyìn yẹn wọn ò lè sáyìn yẹn ọmọ tó bá ṣípa òun nìyẹn ẹ máa ń gbé oní bàbá ẹ ń gbé ẹ ṣe tuntun ẹ ti ẹ kọ́kọ́ ṣe tuntun náà ẹ ṣe ń tó dá ẹ ṣe ń tó jọjú náà kẹ wá wò bí àwọn ìjọba ó padà buwọ́ lùwé àbí wọn ò ní but ẹ ò ṣe tuntun ẹ ṣe nǹkan tó tangible ẹ ṣe nǹkan tó lè mórí yàn wú ẹ ṣe nǹkan tó lè mórí ìjọba gan wú so ẹ lè expect kí ìjọba buwọ́ lùwé yìí yes ẹ lè expect ẹ̀yin ẹ ti ṣe tuntun náà wọn ò pè mí àwọn bandits dẹ̀ ń gbé wa wọn ò pè mí ó dẹ̀ ń pa wá gẹ́gẹ́ bí ipò tẹ dìmúlẹ̀ Yorùbá nígbà tí mo gbọ́ story kan lánàá ṣé mo ti sọ pé Aláàfin ti ṣígun fún yín rí nígbà tọ́rọ̀ kan ṣẹlẹ̀ nígbà ayé Aláàfin Ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé wọ́n ní bàbá yẹn ti ṣígun fún yín rí nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tẹ́sí pé wọ́n ti gba ọ́dà wọ́n ní bàbá yẹn ibi mo fi ẹ́ jà Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe president ó yá mo ṣígun fún ẹ lọ fèsì àwọn tí wọ́n ń dà wá láàmú wọ́n ní bàbá wọn nígbà yẹn wọ́n lẹ́ perform wọ́n sọ wípé ẹni kí president tó wá buwọ́lù ṣe rí signature president yẹn gbogbo tẹ̀ ń wá yẹn ẹ lè rí ẹ lè ẹ́fà rí ọ̀nà tẹ́ ẹ lè gbà rí ni wípé ẹ kọ́kọ́ ṣe tuntun náà èèyàn tó gbéṣẹ́ fún tó gbé contract fún tó ní lọ fowó ààrẹ bẹ̀rẹ̀ contract yẹn ká kọ́kọ́ wò náà ká tó support ká tó fún ẹ lówó ó wá sọ pé àwọn olówó tóun lè fi bẹ̀rẹ̀ ọ ṣé mo pé contract yẹn ò lè jẹ́ tiẹ̀ ẹ̀yin ẹ kọ́kọ́ sapá yín wò ná kẹ́yìn náà tiẹ̀ sọ̀pọ̀ kẹ́ tiẹ̀ kún olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ ẹ gbàgbé ìlara ẹ gbàgbé kẹ́ni má ní ẹ gbàgbé kò lè tó mi ẹ gbàgbé kò jẹ́ kó jóun ẹ kọ́kọ́ gbàgbé ẹ̀ náà ẹ̀yin náà wá gbìyànjú ẹ ṣe tuntun tí wọn ti expect kó lè jáde látọ̀dọ̀ yín àtẹ̀yìn àti gbogbo tí ń jẹ́ OPC ayé ẹ ṣe tuntun náà but ẹ ò ṣe tuntun gbogbo àwọn ajá yín wọ́n kàn bẹ́ síta wọ́n ṣe fòròfòrò wọ́n tẹ̀ láti máa attack olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ mo dẹ̀ fẹ́ ká fi kọ̀ọ̀kan yé yín lénìí ṣe rí ẹni tí Ọlọ́run yàn ó sàn ju ẹni tí ayé yàn lọ o bàbá Gani Adams ayé ló yàn yín kì í ṣe Ọlọ́run because tó bá yẹ pé ẹ̀yin Ọlọ́run ló yàn yín ni
ẹ máa ṣiṣẹ́ táyé ń fẹ́. olóyè Sunday Igboho ṣá ọlọ́run ló yàn án yes tẹ́yìn yẹn bá sọ pé àtẹnu ẹ ó fi ń wá kò ní ó fi ń wá kíní kan ní ó ṣe kárí ni ló ń ṣe ẹjẹ́ ó ṣe kárí ni yẹn ó máa padà favour tiwa nílẹ̀ Yorùbá. kárí ni tí olóyè Sunday Igboho ṣàtẹ̀ ló ń ṣe yẹn ó máa padà favour àwa ó tiẹ̀ ń favour wa because dìde pé àwọn olórí burúkú kan tẹ̀ ń gbọ́ Sunday Igboho lásán gan wàláì iyì kan ni tọkàn ń gbọ́ sáàmì yẹn lásán kan pé Sunday Igboho lásán orúkọ yẹn lásán oríire ló ń rà fún wa nílẹ̀ Yorùbá pàkan tí ẹ̀ ní ọmọ kan a ní ẹnìkan alákojú ogun kan tó ń jẹ́ Sunday Igboho lásán orúkọ yẹn pọ̀ létí àwọn èèyàn ó pọ̀ létí Fúlàní ó pọ̀ létí ajínigbé orúkọ tí yín náà bó jẹ́ kó ṣe wúwo létí àwọn èèyàn bó orúkọ yín ṣe wúwo tó nínú ayé kò wá wúwo létí àwọn èèyàn táwọn èèyàn bá wá gbọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní lóògùn ọ̀fẹ́ get out wọ́n fi ń joyè gbá ẹ̀ ṣàwó kò jẹ́ orúkọ yẹn wúwo bó ṣe wúwo kò wá wúwo létí àwọn èèyàn láti máa gbọ́ tí ó gbẹ̀yìn APC tẹ̀ kan jáde gbẹ̀yìn OPC tẹ̀ ń jáde ọwọ́ kẹ́ ẹ jáde kọ́ ló kàn ẹ kórajọ ẹ̀yin náà ẹ ṣe tuntun ẹ ṣe tó dáa alágbára kan ò lè wà lórílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yìí tóbi gan ju kó ká tó pa alágbára kan ló fi máa rúlu ẹ lọ alágbára ní Ààrẹ Gani Adams náà ẹ̀yin náà jáde lágbára tí ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ jagun yìí but àwọn tó yẹ kí wọ́n jẹ́ kí wọ́n kílàkáyé wọ́n pé ọ̀rọ̀ òdì ni wọ́n wá náà wá ń sọ lórí mídíà kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí a bá ń dìtẹ̀ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tá à ń sọ̀rọ̀ tí ò dá sí tá à ń sọ̀rọ̀ bànújẹ́ sí tá à ń discourage nǹkan tó gbèsè tí wọ́n gbé yẹn ẹ dàgbọ́n tó lóyè Sunday Igboho bá withdraw òun ò ṣe mọ́ ta ló fẹ́ ṣe gbogbo ìgbésẹ̀ tó lóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ń gbé sí tó lóyè bá withdraw wípé òun ò gbé ìgbésẹ̀ mọ́ ẹ̀rọ ta ló fẹ́ gbé ta ló fojú sí tó tún lè ṣe bí olóyè ṣe ń ṣe kó sí. bẹ́ẹ̀ ni Ààrẹ Gani Adams ẹ̀yin ló yẹ kí ẹ jẹ́ number 1 tá máa fojú sí lọ́dọ̀ but nígbà tẹ́ ẹ wà ní position yẹn ẹ ṣèṣe káyé ó fọkàn sọ́dọ̀ yín ẹ ṣèṣe pé àṣẹ aṣíwájú yẹn ẹ ṣe iṣẹ́ ipò tẹ́ wá yẹn ò ṣe òun ló dàbí pé àwọn èèyàn fẹ́ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ àwọn èèyàn ń gbé yìí fún inú àwọn èèyàn dùn sí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yẹn pẹ̀lú bóyá pẹ́yìn tí wọ́n pé ó ń yá pé content creator nìyẹn àwọn èèyàn láìkí ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn dunú sí èdè kó kàn tiẹ̀ jáde yẹn orí ńlá kan ló jẹ́ fífúnlẹ̀ Yorùbá ẹ̀yin ò nírù yẹn lọ́wọ́ ni ntẹ́ ń béèrè lọ́wọ́ ìjọba òun ni ò lè jẹ́ kí wọ́n ṣe fún yín because Ààrẹ Ọ̀nà Kakanfò fashion ní kẹ́ ẹ lu ọ̀pá kẹ́ ẹ lu pure white kẹ́ ẹ kó lẹ́kẹ̀ sọ́rùn kẹ́ ẹ ṣakọ káwọn èèyàn máa rọ́ tẹ̀lé yín kẹ́ ẹ máa ṣe báyìí láàrin àwọn èèyàn Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ lẹ jẹ́ kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ká jagun ká kojú ogun ká fèsì ogun tó bá fẹ́ wọlé Yorùbá ká dojúkọ ilẹ̀ Yorùbá ti wà nínú ogun already tọ́lọ́wọ́ bá fún wa ní olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ṣé lórí pé ẹ fẹ́ kí wọ́n buwọ́lùwẹ̀ ẹ̀ náà lẹ́tùsì máa wà dé sí i tí wọ́n fi pa wá tán bàbá ẹ ò yẹ nípò ẹ má jẹ́ ká tan ra wa ẹ kàn ń jìjà lára ni gbogbo ìjà tẹ̀ ń bọ́ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ìjà ìlara lásán ni ìjà kẹ́ni má mìíràn ni nǹkan tí mo mọ̀ sí nìyẹn nǹkan tí ìbá ṣe bẹ́ẹ̀ ni olóyè ò fìgbà kan sọ pé òun bá yín jà kò fìgbà kan wá sórí mídíà kó máa wá búlì yín ẹ̀yin náà lẹ ń búlì ẹ̀ lórí fídíò rìkọ́dì ẹ̀yin náà lẹ ń búlì ẹ̀ lẹ ń sọ̀rọ̀ tí ò dá sí gbogbo àwọn ọmọ yín tó ń jáde fòkòfòkò lórí mídíà tó ń sọ̀rọ̀ láti máa àtàkì olóyè kò jẹ́ kó rí bẹ́ẹ̀ àwa ọmọ Yorùbá tọmọ wa bá ṣèdí bẹ̀rẹ̀ ó yẹ ká lè filẹ̀kẹ̀ sí díẹ̀ àfilẹ̀kẹ̀ sí di ọmọ wa mọ́ ìdí ọmọ ẹlọ́mọlá ló ń kó lẹ̀kẹ̀ sí ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ fáàrí ló yẹ kó jẹ́ fún yín Gani Adams ìwúrí ńlá ló yẹ kó jẹ́ fún yín nílẹ̀ Yorùbá pé Ọlọ́run tún fàárù olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ yọ but dédé bá a ṣe bára wa ó jẹ́ ẹ̀kọ́ tó bà wá nínú jẹ́ gan pé oyè tí wọ́n fi ń jẹ bàbá ẹ̀ kájú ẹ̀ perform oyè ò perform lẹ́yìn kópìsì lọ máa mú àwọn olè agbolé kópìsì kan lọ máa mú àwọn ọmọ tó ń ká wáyà lé kópìsì kan máa mú ẹnìkan tó dóyàwó níyàwó
OPC kan máa mú kan máa pa kò síṣẹ́ ìwúrí kan tó ń jáde láti inú ọ̀dọ́ yín yẹn sáyé táyé fi lè ṣe sàdákàtà yín nítorí ìdí eléyìí wọ bọ̀bọ̀ Mr. Lam yẹn àwé lọ jókòó jẹ́ ẹnu ẹ̀ ń yọ òun mọ̀ọ́rọ́ sọ o má wà fọlọ́yè Sunday Igboho ṣàmàdé yẹn mú tó ti gbọ́ because ọlọ́run ò fọ̀ràn wẹ́ o kàn sọ̀rọ̀ bala ọwọ́ ẹ̀ gan jáde kò dán lẹ́nu ẹ̀ gan so mo kàn wo page ẹ̀mọye fídíò tó ti ṣe tẹ́ ẹnìkan péré ò kọ́mẹ́ǹtì láwọn ẹ̀mọye fídíò tó ṣe tẹ́kọ̀ ẹnìkan péré ò kọ́mẹ́ǹtì ń bẹ̀ ẹnìkan péré báyìí kò sọ̀rọ̀ síbẹ̀ kàn kọ́mẹ́ǹtì pé nǹkan tó ń ṣe dá nǹkan tó ń ṣe ò dá kí wá ní kókó fídíò tó ń ṣe àtàmọ́ kiri ó ṣàfẹ́ káyé ó mọ̀ àwọn ò bẹ gbé fọ́tò ẹ̀ síbẹ̀ ń sìn fọ́tò ẹ̀ ní so ó fẹ́ káyé ayé ó mọ̀ òun ni á lè fi ẹ̀ hàn ayé káyé lè mọ̀ pé ìwọ mọ̀ tó o tún gọ̀ yàtọ̀ ẹ wo ẹ jẹ́ kí n dákẹ́ náà báyìí orúkọ tèmi ò yí padà Alájà Adéyẹmí Ọláyíwọlá Ajíṣafẹ́ Oríyọmí Àlàbí ọlọ́fà yìí náà ní ikú òjijì ò ní pa mí gbogbo ẹni tó bá ní ká má dé àwọn là ní dé bá gbogbo ẹnikẹ́ni tó bá ro kúrò wá àwọn ni wọ́n kú tògbòrò àwọn ni wọ́n kú tí wọ́n kú tìran tí wọ́n ní gbére mọ́ gbogbo ẹni tó bá fojú búrò wá ojú aburú ajẹ́ tiwọn gbogbo ẹni tó bá rojú rò wá ibi ajẹ́ tiwọn gbogbo ẹni tó bá ro ẹkún rò wá ẹkún wọn máa sunkún àrò wọn á sùn tọ̀sán wọn á sùn talẹ́ nítorí pé kí ni àwọn òsáré kó bàjẹ́ fún ọmọlàkejì gbogbo ẹ̀yin tẹ́ bá wọn sáré pé káburú ṣe wá lágbára ọba mi òkè aburú jẹ ti tọmọtọmọ mo dánu dúró náà kò ní tún ní jù báyìí lọ ire gbogbo gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí adúpẹ́ ṣé o aburú ò ní tọ́ sí ìbànújẹ́ ò ní wọlé tọ́ ní ariwo ẹkún oró kò ní sọ nínú gbogbo wọn. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.